sàádẹ́tul wìládà ni táǹpẹ̀ ní sàtífíkẹ́ẹ̀tì fi ẹ̀sẹ̀ àyìn tọ́ba ti wá fi sí bàbá ẹ̀dá kò torí ọlọ́run gbogbo àwọn tí ó jẹ mọ́ mínísítà rẹ̀ yìí ó kọ́ yín ní kẹjọ́ wà mẹ́ torí tọ́ba dijọ́ àlùkìyámà ẹ má bínú kémi yín lè fa ọlá àtọ́là lára àwọn bàbá yìí ká níjọ fàmọ́ra wa lọ́wọ́ tínú ànábì ọmọ wa dùn pé àsáwọn tí mo fi lẹ̀ lọ́hùn àsìkò sọ́ta láàrin wọn. bisimilahi rahman rahim ẹ dákun ẹ má bínú gbogbo ìjàmbá o torí àsìkò ní gbogbo yín mo ṣàdúrà fún láti kéde ẹ dákun kúrò ọlọ́run ọjọ́ ti lọ́nu. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نسألك مسألة مسكين ونبتهل إليك ابتعالا مذنب الدليل وندعوك دعاء الخائف ضرير كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المؤتين يا ربي اهدنا بالهدى وسعدنا بالتقوى واغفر لنا في الآخرات والأولى àjọkẹ́ الكرسي كل أعوذ بربك dáàbì sọ̀rọ̀ yìí ló kọ́ náà nù níjọ́ òní odidi alukurani la fi sọ gbogbo àwọn tá à ń bẹ́ ń tẹ̀lé àwọn akẹ́lẹ́ kurani náà àmọ́ tá a bá ní ká tó máa kárí alukurani ọjọ́ máa lọ sí àwọn afẹ́kọ́jọ́ lọ la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dha alladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwal 'aliyyul 'azim qul a'udhu bi rabbil falaq min sharri ma 'alaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri naffathati fil 'uqad wa min sharri قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس akumajáde ọmọ ìdùnnú mà ní ẹlẹ́kùn ẹ bá ń ṣe lílá kan fún màmá wa tí wọ́n jókòó màmá tó ń jẹ́ àríjókòó jóni àti ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kan fáwọn òbí wa ti ń bẹ láyé àwọn òbí wa tó lọ àmọ́ ká ṣẹ̀tẹ́ ẹ bá ń ṣe lílá kan fún màmá gbogbo ìgbà tí màá mi ọ́ máa lò lórílẹ̀ ìpẹ̀láyé lára gbogbo àwa tó bí tí ayélujára jẹ́ gbọ́n wa yìí má jẹ́ ya yóò fi ẹ̀yìn ọwọ́ má jẹ́ fi nojú lórí wa ẹ̀rọ àbí amakọ́ba mi ṣe amínà fún wa ya ilà fi Quraysh ilà fi mẹ́ta síta ìwà sẹ́yìn fẹlẹ́ abdul adal bait alẹ́dẹ́ àti amáhùn mi bí. àṣẹ́rẹ́ ti ẹnu bàbá wa alimam Muhammad Taofeek tí wọ́n jẹ́ èmi ni mudiful yawm lẹ́nu èmi lè olùgbàlejò àgbà sẹ́ẹ̀ bínú pé mo fẹ́ra mi bẹ́ẹ̀ èmi lè olùgbàlejò àgbà níjókòó yìí àmọ́ ẹ̀yin ni ẹni tá a wá jẹ́ àgbàkà rẹ̀ bàbá wa ní ká pé ó kọ ọmọ yìí jáde láì ní gbàrà wa lásìkò bákan náà bàbá dókítà wọn làwọn náà tẹ̀lé wọn àṣẹ látọ̀dọ̀ tiwọn bàbá wa abọ́lọ́hún yóò kọ̀kọ̀ bàbá wa Abubakar Siddiq abọ́bajó kọ̀kọ̀ àti gbogbo àwọn àfa àti bàbá mi yìí tí wọ́n jókòó torí pé mo ti wò wọ́n bàbá àwọn àfa ni wọ́n jẹ nígbà wọn délẹ̀ kan wọ́n wà ń kí àwọn àbígbà tó ń kí àwọn àbígbà tí wọ́n bá ọmọ ẹgbẹ́ wọn ṣe wọ́n wà ń káwọn àfa bẹ́ẹ̀ bàbá aburúkú ní sẹ̀mí sí yàrá ìdájú bẹ̀rẹ̀ àdúrà aburúkú ní sẹ́yìn wọ́n ló kọ́ ọmọ wa yóò máa jẹ́ ọlọ́run àtìlẹ́yìn adé Muhammad ìforúkọrí bàbá ọmọ àtìyá ọmọ lẹ́yìn tọ́lọ́hún sọ láti sáàtì rẹ̀ lọ́hùn wọ́n ló kọ́ ọmọ wa yóò máa jẹ́ Abdulazim àbí ẹ dákun ẹ wí ẹ pé Abdulazim ìtumọ̀ rẹ̀ ní òkè ẹni mọ́ ìtumọ̀ rẹ̀ ní àbá Imam Taofeek wọ́n ní ìtumọ̀ orúkọ yìí ní ẹrú ọlọ́run ọba tó ń tóbi ẹ jẹ́ pé Allahu Akbar tẹ́ bá fẹ́ kó kọ̀ yìí dún lára rẹ̀ alájọ Al-Lukman tètè ẹsẹ̀ ní tá a máa sọ̀rọ̀ fún ti gbọ́ ní àmọ́ ẹkún tó pa mí lórí ọ̀rọ̀ wọn látàsìkò yìí pẹ̀lú àgbàríkà tí ń bẹ́ńlẹ̀ yìí ọlọ́run sọ dẹ̀ wọ́n fẹ́ kọ́lọ́run fi sọ mí lẹ́nu rẹ̀ kí n pẹ́ abẹ́ bàbá a ti kúnra wa náà nù a ti kúnra wa náà nì bóyá lọ́hùn retí irun dúdú tí yín tẹ́ ẹ̀ fi sin lọ́hùn tó di funfun kọ̀ wá fẹ́ kí tèmi ọ́ kéde tè di funfun tí ó fi gbà á ní ló jẹ́ àtàsí yín mọ́ wa bó ti rí nù ọmọ yìí ń jẹ́ Abdulazim ẹ dákun ẹ bá ń wí bẹ́ẹ̀ gbogbo abiyamọ tí ń bẹ lábẹ́ tẹ́ǹtì yìí ẹ bá ń tẹ́wọ́ fún kútúbà rẹ̀ ìyá rẹ̀ láwàá ṣe fún ọmọ yìí ń jẹ́ Abdulazim mo fẹ́ pè gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ni o Abídèmí ẹ máa bá ń wí Abídèmí
mo mọ orí olúwa ìṣọ̀lá olúwa fẹ́ràn mi bólúwa ti fẹ́ olúwa ò ṣe nǹkan tì Allahu Akbar ẹ dákun ẹ bá ń pè Allahu Akbar kò sáàsì ti fowó kọ ọlọ́wọ́ ẹ pè Allahu Akbar ọlálẹ́kan ọmọ arájí àdúrà tí ń ṣe fọmọ yìí bàámi fọmọ nǹkan márùn wáyé mara àrùn kò tí ì kàwúlò rẹ̀ afaani khawasu nal khamsi hun ga'ayatun ni'ami yadun wa anfufamu hudhinu wa ainukam mara àrùn náà nu èmi àti yín ti jọ ní àti mọ wúlò rẹ̀ bá ti ń lò lọ́wọ́lọ́wọ́ Abdul Azimi mara àrùn tiẹ̀ náà tó mú wáyé kèémà bá ti lò gbogbo àkókò tí ọba máa bá ti